Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti láǹfààní láti máa wò tó. Orúkọ tèmi yípadà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi jẹ́ àjẹkù bó ṣe ń lọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ léèní nípa ọ̀rọ̀ kan tí ó ń lọ náà ni. Ẹgbẹ́ àmì ìrajà, a ní aṣọ lóríṣiríṣi, a ní Kampala, a ní Mali Kampala, a ní àwọn Kampala Abẹ́òkúta tá a dẹ̀ fi rán àwọn style oríṣiríṣi. A dẹ̀ láwọn lace, àwọn voile lace, àwọn lace oríṣiríṣi. Ẹ pè nọ́mbà mi. A dẹ̀ láwọn jewelries, a ní àwọn personal gold. A ní oní 130, oní 110, oní 80, 90, 75, 55. A dẹ̀ láwọn ordinary wọn bí eléyìí tí mo wọ̀ nísìnyí. Kì í ṣe ńlá, ẹ rí pé ó fine, ẹ rí pé ó pọ̀ ju owó ẹ̀ lọ. Ìyẹn náà wà. A dẹ̀ láwọn long chain ní oríṣiríṣi shade la joints la ní tó wà òkè tẹ̀lé wọ lọ sí party tí ò dẹ̀ tó wẹ̀ ògè ìdánilárà. A dẹ̀ láwọn bangles lóríṣiríṣi. A láwọn turban tó fine. Ẹ wo lè gbà. Ẹ rí pé òun náà wà òkè lóríṣiríṣi la ní. So a dẹ̀ láwọn turban lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí 08022 111 530. Nọ́mbà mi ẹ̀yin tẹ́ bá níbi turban ẹ pè mí, ẹ text message sórí WhatsApp nọ́mbà mi nìyẹn. A dẹ̀ ní àwọn scarf oní stone lóríṣiríṣi. A dẹ̀ ní turban lifter eléyìí tẹ́ lè wọ̀ sí abẹ́ eléyìí tí mo wọ̀ ní ìṣó ni mo wọ̀ sí abẹ́ rí bó ṣe dàbí pé mo ṣe irun gíga. So ó máa jẹ́ kí scarf tẹ́ bá wé bó jẹ́ turban lẹ wé bó jẹ́ gèlè irú eléyìí ni bó dẹ̀ jẹ́ scarf ni anything lẹ lè wọ̀ tí ẹ bá ti wọ̀ sábẹ́. Ẹ̀yin tẹ́ bá ti ṣe irú àwọn tó bá ń jẹrà bẹ́ẹ̀ ni tẹ́ pé ó bá ń dirun ọba ẹ bá ti gbé sí báyìí rẹ́gí ló máa ṣe lórí yín. Owó ẹ̀ náà ò dẹ̀ di ara. Ẹ pè nọ́mbà mi. A dẹ̀ ní àgbo nǹkan tó bá ń ṣe lágọ̀ọ́ ara ẹ pè mí. Nǹkan tó bá ń ṣe lágọ̀ọ́ ara yẹn pè mí. Ìwọ tọ́kùn nǹkan ọmọkùnrin ẹ ṣe bákan. Nǹkan tí èkó ṣe ń ségesège ẹ pè nọ́mbà mi. Lágbára lọ́wọ́ Ọlọ́run ògo wa ò ní wọ mi. Ògo ọmọ wa ò ní wọ̀ kù lágbára lọ́wọ́ Ọlọ́run. Ògo wa máa bú yọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́. Nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ni. Nǹkan ń ṣe wá o. Ọlọ́run lọ́jọ́ èní ni kó ṣàánú wa lórílẹ̀-èdè. Ọlọ́run lọ́jọ́ èní kó ṣàánú wa lórílẹ̀-èdè. Kó má jẹ́ kí ogun yìí kó borí wa. Ẹ wo nǹkan tí ó ṣe nǹkan tó ń sẹ́ǹdì sí mi, nǹkan tó sẹ́ǹdì ẹ̀ sí mi. Nínú àwọn tí wọ́n gbé lọ́jọ́ sí, àwọn tí wọ́n kónú plane lọ́jọ́ sí ara wọn lélẹ̀ wọn tí wọ́n lọ. Àwọn ọkùnrin lọ́nà yẹn o. Ẹ bọ́ ṣe náà wọ́n. Àwọn obìnrin wọn ló ń bọ̀ yìí. Ó ń bọ̀ àwọn lọ ń dẹ́ẹ̀dẹ́. Àánú àwọn ọ̀ràn mi máa ṣe mí o. Ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀? Tí àbá ètè wá wọ̀rọ̀ kò fi ṣàdá. Ọlọ́run má jẹ́ kó bọ́ sórí fún wa nílẹ̀ yìí. Ọlọ́run má jẹ́ kó kí ni kó bọ́ sí orí fún wa nílẹ̀ yìí. Ta ló máa irú nǹkan tó ṣẹlẹ̀ yìí tẹ́ máa sọ pé ẹ kí Yorùbá má lọ. Kò sí ẹ̀dá kan tó máa rí irú nǹkan tó ṣẹlẹ̀. Irú nǹkan tí àwọn Sunday Igboho Òòṣà, Baba Dámilọ́lá, irú àwọn nǹkan tó ń rí. Ẹ mọ̀ pé àwọn kan wà, àwọn àgbàlagbà kan wà àtọmọdé míì gan tí ò ṣàgbàlagbà tó jẹ́ pé Ọlọ́run fún ní òye àgbàlagbà. Tọ́jú nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú á ti fọpọlọ wò ó, á ti fọ ọpọlọ á ti fi think pé nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú lélẹ̀. Nǹkan táwọn bàbá yẹn rí òun leléyìí. Bàbá wa Akíntóyè, bàbá Bánjí Akíntóyè, kí ẹ̀mí bàbá kọ́lọ́run bá lọ́ra ẹ̀mí bàbá, kí ẹ̀mí bàbá kó gùn fún wa. Ìgbà tí Yorùbá lè ṣọ̀wá máa dúró ká má fi bàbá ṣàwátì, ká má dúró ìṣẹ́jú kan fún bàbá wa Akíntóyè. Àwọn nǹkan tí àwọn bàbá yìí rí nìyí tí wọ́n fi ní pókè ò kí Yorùbá lọ. Nǹkan tí olóyè Sunday Igboho Òòṣà, Baba Dámilọ́lá tó rí leléyìí tó fi ní òkè kí Yorùbá lọ. Torí bó ṣe wà yìí Ọlọ́run má jẹ́ ká jìyà.
Haúsá sí Haúsá leléyìí o, Yorùbá lè wà láàrin but Haúsá ló pọ̀ jù táwọn ará bíi gbé tó dẹ̀ ń gbé tó dẹ̀ ń gbowó owó ńlá. Àwọn tó ti kúrò ń bẹ owó ńlá ni wọ́n la gbọ́ pé wọ́n san kán tó fi wọ́n lẹ̀. Ṣé a máa ní pé ibi tí wọ́n wà yẹn ìjọba ò lè wá wọn kàn? Ṣé a máa ní igbó tí wọ́n wà yẹn ìjọba ò lè rí wọn? Ṣé inú ìwò ilẹ̀ ẹlẹ̀ náà wà ni? Kẹ́ ẹ mọ̀ pé ejò wọn ní ọwọ́ nínú. Ṣùgbọ́n k'Ọlọ́run lọ́jọ́ òní kó ṣàánú fún wa. K'Ọlọ́run lọ́jọ́ òní kó má jẹ́ kí orí wa kó gbàbọ̀dè. Yorùbá nation ló lè gbà wá kúrò nínú nǹkan tí a kóra wa sí yìí. Yorùbá nation ló lè gbà wá o. Torí tá a bá ní àjọṣepọ̀ pọ̀ àwọn ará bí ò láàánú, wọn ò ní àròjinlẹ̀, wọn ò ní èrò èèyàn, gbogbo èrò wọn èrò ẹranko ni. Gbogbo èrò wọn ẹranko ni, kò sí tèèyàn ń bẹ̀. Ṣé ó wá dáa kí èèyàn àti ẹranko máa jọ gbé? Òun lẹ fi rí pé Nàìjíríà rí bó ṣe rí torí pé ọwọ́ wọn ni Nàìjíríà wà. Tó bá jẹ́ pé ọwọ́ wa ló wà ní àwa la ti ń tọ ọkọ̀, la ti ń wọ ọkọ̀ Nàìjíríà láti ilẹ̀ ni, Nàìjíríà ò lè a lè bára wa níbi tá a bára wa yìí. Àbí kó tẹ̀ pé bí àwọn Yíbò ṣe ya wèrè tó kó jẹ́ pé ọwọ́ Yíbò ló wà, a lè bára wa nírú ibi tá a wà yìí. A ti síwájú ti pẹ́. Ṣùgbọ́n ará bí èrò wọn ó kéré ó yàtọ̀ sí èrò wa. Àjọ wa kódà à ń ṣèkan náà. Lẹ́ni tó bá fẹ́ jẹ president kó má jẹ́ o, mi ò sọ lọ́bẹ̀ o, ṣùgbọ́n Yorùbá nation ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo orílẹ̀-èdè tá a bá wà, ẹ jẹ́ ká fi sọ́kàn pé Yorùbá ṣì máa lọ. Tó tá a bá lọ, ewu wà lóko ló ń gẹ́ pàápàá gan fúnra rẹ̀ ewu ni. Mo fi Ọlọ́run bẹ̀ yín ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ máa bá a ṣàdúrà fún àwọn tó síwájú wa, àwọn bíi Sunday Igboho Òòṣà, Bàbá Dámilá, àwọn bíi bàbá wa Akíntóyè, Bánjí Akíntóyè, ẹ jọ̀ọ́ tó lọ ẹ máa bá a ṣàdúrà fún àwọn bàbá àtàwọn míì tá a mọ̀, àti màmá wa Olítìrí Abíọ́lá, Dúpẹ́ lórúkọ ọmọ ni àbí Olítìrí Abíọ́lá wúmà yẹn, ẹ jẹ́ ká máa fàdúrà ràn àwọn pípù lọ́wọ́ torí iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe. Èmi dẹ̀ mọ̀ pé a máa délẹ̀ lérí torí nínú Bíbélì gan àwọn ọmọ Ísírẹ́lì wọ́n jìyà o ṣùgbọ́n wọ́n dé ibi tí wọ́n lọ, ṣùgbọ́n àfẹ́ kí tiwa pẹ́ bẹ́ẹ̀. Àfẹ́ kí tiwa pẹ́ bẹ́ẹ̀ kíákíá la fẹ́ k'Ọlọ́run bá wa ṣe, k'Ọlọ́run wò wá ṣe láàánú. Number one, ebi wà. Ebi ń pa ọmọ Yorùbá, ebi ń pa wá gidi. Ẹ ṣáà rí ní last week tí mo ṣiṣẹ́ àti mo pé ẹ jọ̀ọ́ o, ẹ máa bá a dá fáwọn èèyàn o. A máa fáwọn arúgbó lówó, a máa fáwọn opó lówó. Èmi ni mo mọ etí mo ń ná, mo ń sọ fún yín, kì í ṣeré. Mi ì fi fọ́ńbù. Mi ì ṣe tẹ́ pé ó máa sáwọ́ sọ̀rọ̀ láì tí bá fẹ́ fún yàn lówó kí máa sáwọ́. Mi ì ṣèyàn bẹ́ẹ̀ ni. Mo tún fi àsìkò ìbẹ ẹ̀yin tèmi. Mo gbàgbé níbẹ̀rẹ̀ ṣáàtì níbẹ̀ ni mo ti máa ń sọ. Mo fi àsìkò ìbẹ ẹ̀yin ti tèmi. Ẹ̀yin ẹlẹ́yinjú àánú, ẹ̀yin tí ebi ò ní pa yín, ẹ̀yin tọ́jọ́ alẹ́ yín ò ní dìbànújẹ́, ẹ̀yin tí ẹ̀ ní fi ọjọ́ alẹ́ sọ́fà, ẹ̀yin táwọn ọmọ yín máa yàn tó máa yanjú, ẹ̀yin tẹ́ pé gbogbo ọjọ́ tẹ́ bá ti ń wọ́ ore báyìí, bí tẹ́ bá kojú re tẹ́ ti wọ́ ore báyìí, kẹ́ ẹ tó kojú sí bàbá ire ti máa dáhùn fún yín. Káwọn ọmọ yín tó kojú síbi tó ti wá àánú bá àánú máa dáhùn fún wọn. Ní ibi tí wọn lérò àánú máa dìde sí wọn. Ẹ jẹ́ ká ṣàánú àwọn èèyàn. Màá gbẹ́ka nọ́mbà síbẹ̀ ẹ̀ ń sìn, èyí tẹ́ ẹ bá rí ẹ sọ síbẹ̀. Àwọn tí bá fún lówó ẹ̀yin náà máa fojú yín rí, wọ́n á ṣàdúrà fún yín. Ẹ jẹ́ ká máa ṣe é torí ebi yẹn pọ̀, kíní ìdí ẹ̀ ti fẹ́ wọ èmi lọ́rùn. Mi nípa fún ló ti fẹ́ wọ mi lọ́rùn, èlò náà ló wà lọ́wọ́ mi náà, èmi náà má lè jẹ ara mi. Eléyìí tá a máa ṣe lórí ètò yìí ni pé a máa fún wọn bí òjòwò díẹ̀díẹ̀, kì í ṣe pé ká gbó rẹpẹtẹ fáwọn èèyàn. Ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ owó ọjà bí 20,000 kó lọ wá bóyá mílíọ̀nù bóyá nǹkan kan fi máa tà. Òun ni mo fẹ́ máa ṣe because mo wò wọ́n. Máa wòyàn mí gbà mí gan máa dẹ̀ máa ké. Èèyàn mí ibi tó ti ń ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ló ṣe owó tó ń sọ fún owó 6,000. Ẹjọ́ tó náà kí ló fẹ́ fi 6,000 rà. Èèyàn mí ò pọ̀ ọmọ ẹ̀ kò lọ school. Mo mọ ní táìmù gbà tẹ́ eléyìí tó ń parí, mo mọ iye owó tí mo sọ fún àwọn méjì tó jẹ́ opó. So mo fẹ́ kẹ́yìn náà kẹ́ jẹ́ kájọ ṣiṣẹ́ kájọ lè gba ládàá yẹn. Èmi ń ṣàánú, èmi dẹ̀ ń rí àánú gbà. Mo fẹ́ kẹ́yìn náà kẹ́ jẹ́ kájọ ṣe ká fún àwọn tí
nínú díẹ̀ tọ́lọ́run fún wa ká fáwọn aláìní, nínú omi díẹ̀ tọ́lọ́run fi sí wa lẹ́nu ká tọ́ sáwọn aláìyàn míì náà lẹ́nu, nínú nǹkan tọ́lọ́run oore tọ́lọ́run bá ṣe fún wa ẹ jẹ́ ká yọ díẹ̀, bóyá bọ́lọ́run bá ṣe oore 100 naira fún ẹ yọ 5 naira ń bẹ̀, bó jẹ́ wọ́n kọ̀bọ̀kan yọ ń bẹ̀ fún aláìní, ọlọ́run máa fi ìlọ́po rọ́pò fún wa bó ṣe máa rí lápá bẹ́ẹ̀ nìyẹn. ṣé ẹ rí nǹkan ṣe wá Nàìjíríà o, ebi náà ni, ibi tébi ń pa àwọn èèyàn dé, ibi tébi ń pa èèyàn dé, àwọn èèyàn tún ń ta ọmọ wọn tó ń bí, wọ́n á fún èèyàn wọ́n á fi jẹun. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò rí lé gbé, gbogbo ṣọ́ọ̀ṣì ní ìsìn Nàìjíríà ń sìn èrò kún bẹ́ẹ̀ ni, kí ló fà àwọn ò rí lé gbé? Ẹ bá lọ wo abẹ́ bíríìjì ìran kún bẹ́ẹ̀. ẹ yóò ṣe irú ìjọba yẹn la máa sọ pé a fẹ́ jókòó sí, ó dẹ̀ mọ̀ pé tí Yorùbá nation bá dé a máa gbádùn, torí àwọn tí wọ́n máa di tó máa gbé Yorùbá nation lé lọ́wọ́, àwọn tí wọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí wa ní ibi tá a ti ń bọ̀ kò ní lè ṣẹlẹ̀ sí wa, torí tí ìyẹ́ làparò máa fi ríran tó bá di pé a gba Yorùbá nation. Mo fọlọ́run bẹ̀ wá, gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tó ń gun ọkọ̀ yìí, ẹ má jẹ́ kí èdè àìyedè tó bá tiẹ̀ kó sí wọn láì kó sí bí àwọn àtẹnugan ń jà, tẹ́ bá jà ẹ parí ẹ̀ níbo kẹ́dẹ́, má jẹ́ kó máa bọ́ síta mọ́, torí àwọn kan wà níbì kan pé kí náà ń ṣe kò ní bọ́ sí. Èmi dẹ̀ mọ̀ pé bọ́nà bá wà láyé tó wà láàyè, ọlá àwọn èèyàn tó ti sọnù tí àwọn Fúlàní ti pa nílẹ̀ Yorùbá, ó máa jẹ́ kí Yorùbá lè ṣe tó bọ́ sí. kì í ṣe kò sẹ́ni tó wù kó jà, kò sẹ́ni tó wù kó lọ, ṣùgbọ́n ebi ò ń wọnú kí nǹkan mi ń wọ̀, ní ìrírí tẹ́bi ti wọnú kí nǹkan mi ń wọ̀ rí, ní ìtì ìrírí, ebi ò dá lára. Àwọn èèyàn náà kó síbẹ̀ ní ìsìn ó ti lọ bí oṣù mẹ́ta ní ìsìn tí wọ́n wà, òjò máa pa wọ́n, òòrùn máa pa wọ́n, kò sóúnjẹ gidi. Àwọn ọkùnrin á ti ṣọṣẹ fún àwọn ọkùnrin olóbùkún tẹ́ pé wọ́n máa ń bá màálùú sùn, wọ́n á ti ṣe dẹ́ndẹ́, wọ́n á ti bá wọn sùn lẹ́kẹ̀rẹ̀kẹ́. So orí wò ní gbàbọ̀dé o, irú ò lè ṣẹlẹ̀ sí wa, àwọn tó lè ṣẹlẹ̀ sí náà ọlọ́lọ́jọ́ ò lè máa kó wọn yọ, torí pé wọn ò tí ì fún wọn lówó, ìjọba òde dìde kán tẹ̀ ṣàánú ara bí wọ́n jẹ́ iye kan ní kán kó fún wọn, kán jẹ́ gbogbo wọn kúrò lákàtà wọn, àwọn ló ti gbà wọ́n láàyè. Nígbà tó ti jẹ́ tó ti fi àwọn Fúlàní kiri tó ti gbà wọ́n lẹ̀, so ìgbà ó ní wàhálà ò ní máa ṣẹlẹ̀. Nílẹ̀ wa ń bíbà ẹ̀dẹ̀ ní ọmọ wa bá ṣẹ̀ wọ́n ní fojú rere wò wọ́n, ṣùgbọ́n ọmọ wọn bá pààyàn tó ti pààyàn lọ́hùn yẹn wọ́n á fi òun kẹ́rí ibi tí yànjẹ tó pọ̀ dé, táwọn olórí wa dẹ̀ fojú tó dẹ̀ ń wò báyìí tí wọ́n lè sọ, wọ́n wá ní kí Yorùbá lè ṣàn lọ, àwọn kan wá dìde ẹ wá ń bú àwọn tí wọ́n ń ṣe polongo Yorùbá lè ṣàn, ẹ wá ń bú wọn, ẹ nídìí láti bú wọn, ẹ ṣe tiyín káwọn náà ṣe tiwọn, ilé tó bá wu Ọlọ́run náà máa ṣe. Àwọn ò lè dá àkọ́kọ́ ṣe lọ́wọ́ ara wa, a lè ní owó, a lè ní ọlá, a lè ní ọrọ̀, ṣùgbọ́n Ọlọ́run ló ní àṣẹ lọ́wọ́, tó bá ló fẹ́ ṣe kan tọ́lọ́run bá lóun fọwọ́ sí ló máa ṣe é ṣe, kò bó ṣe jẹ́ ní apá bẹ́ẹ̀ nìyẹn. Ọ̀rọ̀ tí mo bọ́ sọ, ọ̀rọ̀ kejì tí mo fẹ́ sọ, ẹ̀yin tèmi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ wà ní Amẹ́ríkà, tẹ́ wà ní London, tẹ́ wà ní Germany, tẹ́ wà ní gbogbo lágbàáyé, ní gbogbo mẹ́rin àgbáyé, mo fẹ́ sọ̀rọ̀ kan o, ọ̀rọ̀ nípa ọkùnrin àti obìnrin mo fẹ́ sọ lálẹ́. Ṣé rí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ wà ń bẹ̀, mo kàn fẹ́ kó bẹ̀ lọ sórí yẹn tó wá di pé mo máa sọ̀rọ̀ lé lórí. Ọmọkùnrin kan wà, ọmọ Edo State, ọmọ Edo ni, Edo ló ti wá, ṣáìdì Ìṣà ni ló ti wá, ó ti lọ sí Amẹ́ríkà ọjọ́ tó ti pẹ́, ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀lẹ̀ bí àná àbí ìjẹta ni, ó ní owó, ó wá sí Nàìjíríà, ó wá kọ́lé, ó dẹ̀ fẹ́ yàwó sí Nàìjíríà ní, ọmọbìnrin yẹn rẹwà, ó fine, ó dẹ̀ padà lọ sọ́hùn, ó máa ń wálé, ó máa ń lọ. Ilé tó wá wálé lẹ́nu tó bá tẹ̀ tó wá dípò ọmọbìnrin yẹn ṣekú pa yìí, ìgbà tó máa dénú ilé orí condom, wọ́n rò pé áàbù ara ìyàwó mi, kí ni condom ń wá nínú ilé ìyàwó ilé láti pé báyà òun wà nílé, kí ló ń fi condom ń ṣe? Wọ́n ṣàná fọ wàhálà yẹn gan-an títí tó ń fi lọ sùn, wàhálà yẹn pọ̀ gan-an. Àárọ̀ ọjọ́ kejì ìyẹn fẹ́ mu tíì, wọ́n ní bí ọmọbìnrin yẹn ṣe dà ògùn sínú tíì, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ o fún ọkọ ẹ̀, ọkọ bá mú, ìgbà tó máa dọwọ́ ọwọ́ ọ̀rọ̀ lẹ́nu ní kíní yẹn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, ọmọkùnrin yẹn ṣáà mọ̀, ìyàwó ti mọ nǹkan tó ń ṣe náà, ìgbà tí kíní yẹn bẹ̀rẹ̀ kò pé aráalé, ìgbà tó pé ó ti fẹ́ dojú kú ló bá pa aráalé, aráalé ó ṣà pẹ̀lú ẹ̀ náà ṣàwá gbé
ọkọ ó di hospital. Ìgbà tó máa dé hospital báyìí kò lo ìṣẹ́jú mélòó kan, ọkọ dágbére fáyé ó kú. Làwọn èèyàn wá wò pé irú ikú wo ni ọ̀gbẹ́ni yìí kú yìí? Ẹ wò ẹ mọ́ wá kò wọ́n o. Irú ikú wo ni ọmọkùnrin yìí kú yìí? Gẹ́gẹ́ bí ìtara abiyamọ, àwọn ẹbí ọkọ wọ́n ní àwọn máa wádìí ikú tó pa ọmọ wọn o. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wádìí ẹ̀ nìyẹn. Mo bá ní kí dókítà kó wádìí ẹ̀ dé góńgó. Nígbà tán ṣáà rí pé inú tíì tó mu láàárọ̀ náà fi òògùn sí. Bọ́n ṣe ní kán mú òun àti ta ló wà nílé, òun àti ìyàwó ẹ mú ìyàwó. Wọ́n ṣáà mú ìyàwó, wọ́n ní kán ṣe òun jẹ́jẹ́. Pé boyfriend òun ni ó fún un ní òògùn yẹn kóun fi sínú oúnjẹ lòun ṣe fi sínú tíì ẹ̀ o. Pé kó ní tó bá kú ńkọ́ àyè máa gba òun àti boyfriend òun. Boyfriend ẹ̀ dẹ̀ ní ọmọ yahoo ni boyfriend. Wọ́n ṣáà lọ gbé boyfriend. Ó dà pé wọn ò tí ì rí boyfriend. Woman ló ṣáàṣì jẹ́wọ́ nísìnyí ni wọ́n fi tó àwa létí. So nǹkan tẹ́mi wá fẹ́ sọ fún ẹ̀yin brothers mi tí ẹ wà ní gbogbo ibi tí America, London, ní outside country, ní abroad ń bẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ tó àníkẹ́ ẹ má wálé wá fẹ́ ìyàwó. Àníkẹ́ ẹ má wálé wá fẹ́ ìyàwó. Ṣùgbọ́n ẹ jókòó dáadáa, ẹ mọ irú obìnrin tẹ́ ẹ máa fẹ́. Number one, àwọn obìnrin tí ò ṣe é fẹ́ tẹ́ ẹ bá wà lọ́hùn yẹn, tí ẹ gbọ́dọ̀ fẹ́ ní obìnrin tí ò bá lè mára dúró. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi tẹ́ wà lábroad, ẹ má fẹ́ irú obìnrin bẹ́ẹ̀. Number two, obìnrin tó bá like owó jù, tẹ́ pé gbogbo gbà owó ni problem ẹ̀. Kò ní ó lè fẹ́ wèrè torí owó. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi tẹ́ wà lọ́hùn yẹn, tẹ́ jẹ́ ọkùnrin, torí èmi náà bímọ ọkùnrin. Ẹ má fẹ́ irú wọn. Tẹ́ ẹ bá ti wálé, tẹ́ fẹ́ fẹ́ ìyàwó, irú ìyàwó yẹn ẹ farabalẹ̀ dá. Ẹ má kàn pé ọjọ́ tẹ́ ẹ rí, báyìí oṣù tẹ́ ẹ rí pé ẹ mọ̀ ọkùnrin mi àwa lè mọ fẹ́fẹ́. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ máa ṣe girlfriend and boyfriend náà. Irú àdúgbò tẹ́ bá ń fẹ́, tẹ́ bá ṣe ń wá yẹn, ẹ fa ojú àyàn méjì mẹ́ta, ẹ fajú ọmọ rẹ, ẹ béèrè ìwà ẹ̀. Ẹ béèrè pé irú ọmọ ò lè léyìí. Ẹ bóyá for example ní ìṣe dé àdúgbò yẹn, ẹ kò tẹ̀ dé wà ní bíbí apalẹ̀ àbí kẹ́ wà nílé ẹ kẹ́ pé bẹ́ẹ̀ àwọn boys àbí ẹ fún wọn ní minerals, ẹ fún wọn lọ́tí, ẹ mọ̀ wọ́n máa like yín. From there ẹ gba nọ́mbà àwọn èèyàn méjì nínú wọn. Èèyàn méjì lẹ máa gba nọ́mbà wọn àbí èèyàn mẹ́ta. Àwọn ilẹ̀ máa pè é, àwọn ilẹ̀ máa fi ṣọ́ obìnrin yẹn. Mo ń já yín sí ni ẹ máa fi ṣọ́, tẹ́ pé ìyàwó kò ní mọ̀ pé ẹ tiẹ̀ ń pera yín rárá, á máa bá yín ṣọ́. Wọ́n rí pé ẹ̀kọ́ tí ẹ ṣe yẹn gan, ẹ ti kọ́kọ́ béèrè wa ẹ̀ ní ọwọ́ àwọn yẹn pé wà nídìí tí mo wá ìyàwó mi ni mo fẹ́ fẹ́ ni báwo ni wẹ̀. Ṣé mo pé ẹ ti ra nǹkan fún wọn? Tó tẹnu bá jẹ ojú máa tì, á sọ̀wọ́ ẹ̀ fún yín. Tí òkìrò bá sọ̀wọ́ ẹ̀ fún yín, èkejì á sọ̀wọ́ ẹ̀ fún yín. Bí òkejì bá sọ̀wọ́ ẹ̀bùn yẹn fún yín, èkejì á sọ fún yín. Ìbẹ̀lẹ̀ tí wọ́n kọ́ máa mú dání ná. Lẹ́sọ̀ á mọ̀ pé ṣé ẹni tí mo lè fẹ́ ni. Ṣé ẹni jẹ́ pé ò bá lè mọ́ra dúró nínú ọ̀rọ̀ tẹ́ bá tún sọ bẹ́ẹ̀ oṣù kan lẹ fẹ́ lò àbóṣù méjì àbí nínú ọ̀rọ̀ tẹ́ bá ń sọ nígbà tẹ́ wà náà yẹn ti máa ń fi ọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu ẹ̀. Bàbá lóbìnrin tó pé mi lè dúró mi lè dúró oṣù kan mi tẹ́lẹ̀ dúró irú yẹn bẹ́ẹ̀ brọ́dà mi ẹ má fẹ́ ru obìnrin bẹ́ẹ̀. Torí obìnrin ìdátọ́lọ̀ ń dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni kì í ṣe ẹ̀bi obìnrin yẹn náà o bọ́lọ̀ ṣe dá òun nìyẹn. Àwọn obìnrin míì wà sẹ́pẹ́ ọdún mẹ́fà ọdún mẹ́wàá wọ́n dúró wọ́n pé wọn ò ní súnmọ́kùnrin nǹkan kò dẹ̀ ní ṣe wọ́n. Bẹ́ẹ̀ ni obìnrin míì wà sẹ́pẹ́ oṣù kan kí ni ọjọ́ méjì kò lè dúró láì má súnmọ́kùnrin. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni àwọn tó wà lábọ́ọ̀dù àwa fẹ́ síbí tálọ́ oníyàwó ò níyàwó o kò tẹ̀ san owó orí ọmọbìnrin yẹn fáwọn kan ni àwọn kan ló máa bá sùn. So ẹ má jẹ́ kí a máa ṣe mistake tí àwọn tó wà lọ́yẹn máa ń ṣe púpọ̀ jù ni pé wọn ò mọ ẹni tí wọ́n fẹ́, wọn ò mọ̀ wẹ́ẹ̀. Ẹ kò tẹ́ pé obìnrin beautiful ẹwà tẹ́ máa ń lé ẹwà tó wà lójú pé obìnrin yẹn fine ẹ ṣe farabalẹ̀ bí ẹ bá tẹ̀lé tí ò fi bẹ́ẹ̀ fine tó yẹ pé ìwé ẹ̀ bá ti yín mu ẹ ṣe fi owó tú ẹni yẹn ṣe ẹ máa fún ẹni tó fine tó ẹ mọ̀ wẹ́ẹ̀ tó bá di pé wá sanwó orí ẹ̀ tán á kò máa yahoo tí ọmọbìnrin yẹn fẹ́ òun ló ṣekú pa ọkọ ẹ̀ nítorí àǹtí ẹ̀
lẹ́yìn obìnrin tó lè mọ́ra dúró, ọkọ ti lọ lọ́dún kan náà, yahoo ló ń rí lójoojúmọ́, ló ń ba sùn, ló dẹ̀ tún fún lówó. Ẹjọ́ nu yahoo àtọkọ ta ló máa nífẹ̀ẹ́ jù? Yahoo yẹn ló máa nífẹ̀ẹ́ jù, because òun ló ń rí lójoojúmọ́, òun lọ́jọ́ ń rojọ́, lọ́jọ́ ń dámọ̀ràn. Ṣé lórí fóònù báwo ni bìá kíní kan kìnìún ó ti jẹun kíní kan ó tán, but yahoo yẹn náà jọ ń ṣe lọ́kàn ti di tọkọ tìyàwó, torí ìwọ̀gbọ́n ti fàyè yẹn lẹ̀. Obìnrin tó bá lè mọ́ra dúró, ẹ má fẹ́ wọn, ẹ má fẹ́ wọn láéláé. Tó tẹ́ bá fẹ́ wọn, ewu ni fún yín. Wàhálà ọjọ́ iwájú ni, wàhálà tí ẹ̀mí ò ní lè gbé. Number one, tẹ́ ẹ̀ bá tẹ̀ wá ka gan, ọgbọ́n ọmọ tó bá bí fún yín ọmọ àlè ló máa jẹ́, kò lè sọ́mọ kan bẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ọmọ àlè ní gbogbo ọmọ tó bá bí fún yín máa jẹ́, because kò lè mọ́ra dúró, ó ti ṣe ranù kó di pé ó dé, àwọn akọ̀tẹ̀ wàá tọ̀pù ẹ̀ fún ni, á dẹ̀ máa gbé ọmọ àlè fún ẹ̀. So èmi ò ní kẹ́ ẹ má fẹ́ yàwó ń bí o, ṣùgbọ́n ẹ la ojú yín dáadáa. Ojú lalákàn fi ń ṣọ́ orí, ojú lalákàn fi ń ṣọ́ orí. Ẹ la ojú yín dáadáa, ọgbẹ́ tẹ́ bá fẹ́ fẹ́ ẹ wòwò ẹ̀ dáadáa. Ṣìnà ló bàdì jù nínú pé ẹ fẹ́ ọkọ àtìyàwó. Tí ọkùnrin bá ti ń ṣe ṣìnà ó yìí dá. Tí obìnrin bá ti lè mú ṣìnà mọ́ ìwà tó ní nílé ọkọ, ọkùnrin yẹn go safe. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ọkùnrin yẹn ò safe. Ṣìnà lòun gan ni ò dá, òun lọ́lọ́run kò nífẹ̀ẹ́ sí. Ó bá ní ọkọ tó ń ṣe ṣìnà, ayé ọkọ ò lè dá, ayé ìwọ ò lè bọ́ sí. So kí láǹfààní ẹ̀? Tẹ́ bá wà lọ́yẹ̀, tẹ́ bá lẹ́ni tẹ́ nífẹ̀ẹ́ sí, tẹ́gbẹ́jọ máa yá lójú, ìjà ò lè ṣe kó má sí. Tẹ́gbẹ́jọ máa yá lójoojúmọ́, ẹ̀ ṣe fẹ́. Ṣé ìjọ ni kẹ́ ẹ wá sí Nàìjíríà wá fẹ́ yàwó? Nàìjíríà tẹ́ ń wálé wá fẹ́ yàwó, ẹ wo wàhálà táwọn obìnrin yẹn kó yín sí, ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí, ẹ̀yin brothers ni, ẹ̀yin bàbá mi tẹ́ ń wò mí. Gbogbo ìyàwó tẹ́ wá ń fẹ́ nílé nínú 10, agbára kákàrà máa fi rí 5 tẹ́ pé ẹ̀yẹ máa dúpẹ́ pé Ọlọ́run máa ṣe tí mo wá sílé wá fẹ́ yàwó o. Agbára kákàrà máa fi rí. Torí àwọn obìnrin tẹ́ wá ń fẹ́ nílé gan, ayé wọn ti bàjẹ́ sílé. Ṣìnà ti báyé wọn jẹ́ sílé. Ṣìnà ti báyé wọn jẹ́ sílé. Owó, wọn ti nífẹ̀ẹ́ owó jù. Wọn ò dẹ̀ lè ṣiṣẹ́. Àti ṣiṣẹ́ fún èèyàn mi ò ń ṣiṣẹ́, wọn lè máa rí pé ara wọn máa dúró tó máa fine. Ẹ̀yin ọkùnrin lóyìnbó dẹ̀ ní olójú kòkòrò ní. Ẹ bá fẹ́ fẹ́yàwó, ẹ máa wó ìbò, ẹ máa wá ẹni tó ti fine tán. Bẹ́ẹ̀ kò sí, ẹ lè rí obìnrin tó ń ṣe wàhálà Nàìjíríà, tó ń ṣe wàhálà, tó ń rí owó, tó wá rí bí àwọn yẹn, kó wá rí bí ẹja àrọ̀ tó máa ṣáì báyìí, kò sí ọgbọ́n tó fẹ́ dá sí. Torí obìnrin tó ń já ẹṣẹ jámájámá, àwọ̀ ò lè dàbí. Ṣùgbọ́n ẹ̀yin ò fẹ́ rí àwọn òyìnbó tẹ́kọ́ ọ́n fine tán, àwọn dẹ̀ ló ń kó bá yín. Àwọn gbogbo ló ń ba ilé ayé yín jẹ́. Tó pé owó tẹ́ bá ń fún wọn, àlè náà fi ń bọ́. Tó pé ilé tẹ́ kọ́ fún wọn, àlè ló wá ń sunbẹ̀. Mọ́tò tẹ́ ń rà fún wọn, àlè ló ń gbé kiri. Ṣé ẹ rí pé orí yín ti burú, ẹ̀yin ọkùnrin mi, kí ṣe gbogbo yín o? Ṣé ẹ rí pé wàhálà gidi ni eléyìí? Ṣé ẹ rí bẹ́ẹ̀? Ẹ̀yin ojú kòkòrò ọkùnrin mi, ìyàwó ẹ̀ á máa tẹ lọ́hùn lo ìbò lọ́hùn o. Àyè tí wàá ṣojú kòkòrò, ìfẹ́fẹ́ yàwó. Ìyàwó tó fẹ́ síbi tó lọ ọdún 2. Ṣé ìyàwó nìyẹn? Mi ò ka yẹn pé ẹ fẹ́ra yín. Èmi ò ka yẹn sí ìgbéyàwó. Ṣùgbọ́n àwọn kan ń ṣe tó ń farabalẹ̀. Mo ti rí àwọn èèyàn mi jẹ́ pé wọ́n máa wálé wá fẹ́ yàwó. Ìyàwó yẹn dẹ̀ máa jẹ́ ọmọlúàbí, wọ́n máa bímọ, kò ní ṣe ṣìnà. Ibi tí ọkọ bá ní kó dúró sí ló dúró sí. Ṣùgbọ́n mélòó la fẹ́ kà ní àwọn obìnrin tó ṣe bẹ́ẹ̀? Kẹ́ tó lè rí obìnrin 2 ní obìnrin 10 tó ń wú wà báyìí, tẹ́ pé bí tọ́kọ ẹ bá fi sí, ọkọ ẹ wọ̀n lóyìnbó tó bá fi sí bí ló máa wà. Mélòó la ká tó lè rí 2 á pẹ́. Ẹ̀yin brothers mi, ẹ fi ọpọlọ ṣe ọ̀rọ̀ yín. Ẹ bá ń tiẹ̀ ní ọ̀kan tẹ́ ẹ fẹ́ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn. Ọgbọ́n tí mo sọ fún yẹn lọ da, ẹ lọ wáyọ̀ kan ládùúgbò yẹn. Tó máa báyìí máa ṣọ́ wọlé ẹ̀, máa báyìí ṣọ́ jáde ẹ̀. Kẹ́ ẹ lè mọ irú ẹni tẹ́ fẹ́ gbé sílé. Kọ́ má tiẹ̀ máa báyìí máa báyìí ṣiṣẹ́ yín lẹ́yìn. Ẹ̀yin náà dẹ̀ ní ẹ̀dẹ̀ bàjẹ́. Ẹ fẹ́ ò sí bí ọdún 2 ẹ̀ ní wálé. Ẹni ẹ fẹ́ yàwó, àbẹ́ ti fẹ́ yàwó ni. Ìyàwó kọ́ ìyàwó ni. Àbí ìyàwó ọmọ yahoo. Àbí ìyàwó àwọn bàbá wa ní Nàìjíríà àbí táwọn náà jẹ àjẹṣẹ́pọ̀. Àwọn náà máa báyìí máa tọ́ọ̀pù ẹ̀. Ẹ bá mọ̀ pé ẹ̀ tí ìráyè àti máa wálé láàrin ọdún kan àbóṣù 6. Ẹ má dábàá pé fẹ́ níyàwó sí Nàìjíríà rárá.
àwọn ọmọ Nàìjíríà gan àwọn gan wọn ò gbéṣẹ́ rán aráàlú òyìnbó mọ́ because àwọn gan ọmọ yahoo gan ti fẹ̀ wọ́n lẹ́nu, àwọn ọmọ yahoo ti fẹ̀ wọ́n lójú. So iye tẹ́ ẹ rò pé bẹ́yẹ fún wọn pé dọ́là tẹ́ fún wọn pé ó ń jọ lójú kò jọ lójú mọ́, àwọn gan náà ti já sí àwọn ọmọ ìgan fowó bá yé wọn jẹ́ ni. Kò yẹ iye owó tí ọmọ yahoo máa ná, kò sí aráàlú òyìnbó wọn ò lè ná láyéláyé. So ẹ fọpọlọ ṣe ọ̀rọ̀ yín ṣá, torí mi lè ṣe kí n má fún yín nímọ̀ràn ẹ̀yin tèmi. Ẹ̀yin náà lẹ ń wò mí lágbára lọ́wọ́ lówó ojú tẹ́ fi ń wò mí, ojú yẹn ò ní fọ́. Èmi náà tí mo wá bá yín náà, èmi náà ò ní ṣàárẹ̀. Ẹ̀dẹ̀ máa kórè oko délé ní ìdẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ wà ní òtútù níbẹ̀ yẹn kẹ́ wá máa fọ́lọ́ burúkú obìnrin kan bí kó lọ máa gbé iṣẹ́ yín fún àwọn ọmọ yahoo. Kẹ́ ẹ kọ́kọ́ wá dín pé ẹ dé kọ́ máa plan pé láti pa yín. Èmi ò ní fẹ́ fún yín o. Mi ò ní fẹ́ fún yín rárá. Kò yẹ yín sì mi ò ní fẹ́ fún yín. So ọ̀rọ̀ mi ò ní jù báyìí ní apá abẹ́yìn. So ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ nípa ọmọbìnrin tó fi petrol sun ọkọ ẹ̀ mọ́lé. Ọ̀rọ̀ yẹn ó ní agbára kọ́nà lọ́jọ́ òní kó ṣàánú. Èdè ayé ò ní dìwà. Ní èdì ni, ní ìdẹ̀ ní ìgbónára ni. Àǹfààní kí ló jẹ́ fún èèyàn tó yé gbogbo ayé tó sẹ̀mí ẹ̀ ó pọkọ ẹ̀ báyé tó ń gbọ́n òun náà ti pa rẹ̀. Èmi ò ní kà yẹn pé báyà lásán èdì ni. Bá a lè ṣe gbọ́ wọ́n ń ṣe lọ́mọ ọkùnrin yẹn lọ fúnyàn lóyún. Ṣé lẹ́yìn obìnrin tẹ́ wọ́n lé ọkọ tẹ́ ẹ̀ bímọ ni? Tí ọkùnrin bá lọ fúnyàn lóyún kú ẹ̀ nídìí láti jà. Ẹ̀ nídìí láti jà. Orí ọmọ òun ló pọmọ wáyé. Ọmọ tó dẹ̀ dáná sùn yàn kì í ṣe ọmọ tó ti darúgbó kọ́ máa pẹ́ bẹ́ẹ̀ yóò ro rẹ̀ pé mi mà lè bí arúgbó gan bímọ láyé tá a wà yìí. Owó tó bá wà ìyá 55 ń bímọ, ìyá 50 ń bímọ, ìyá 55 50 nígbà ayé tiwa tí àwọn ìyá ìjọba ti wọ 40 wọ́n ti darúgbó lójú ara wọn ni wọ́n ń bímọ. Láyé ìsìn ọmọ 45 ó tiẹ̀ ṣúọ̀ fún yẹn bàjẹ́bàjẹ́, ọmọ 50 ó ṣúọ̀ fún bàjẹ́bàjẹ́, ọmọ 55 60 years ń bímọ láyé tá a wà yìí tó bá wà tó dẹ̀ sì ṣe nǹkan oṣù. Bọ́ọ̀ ni mo kí ẹ̀ ṣe máa ro rẹ̀ pín báyìí tó máa wò pé bẹ́ẹ̀ tó pọ̀ kan ti lọ fún yàn lóyún nǹkan tó ń dẹ̀ lè ṣe ni pé kò ń pa ẹ rí pé ọpọlọ ọmọ yẹn gan ọlọ́ọ̀dá èjì mi èdì náà ni máa pè kò lè ṣe lágẹ́ lásán. Níbi tárúgbó ń bímọ láyé tá a wọ̀ náà ti sáyé dẹ̀rọ̀, arúgbó ń bímọ ìyá 60 bá fẹ́ máa bímọ lẹ́yìn tó fẹ́ bímọ tó fẹ́ pé ó ní owó ẹ̀ lọ́wọ́ ká tó rọ́dún kan á bímọ. Ìyá 65 ká tó lọ́dún kan tó bá lówó ẹ̀ lọ́wọ́ á bímọ. Ká máa sọ pé bẹ́yà ọmọ tí ò tí mi rò pọ́ lédi ó sì pé ó ìjọ ọmọ 35 years lọ tó lọ dáná sun ọkọ ẹ̀ tóun náà tọ́ ní òun náà ti pa rẹ̀. Ẹ rí pé ó ní agbára. Gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́ pé ọkọ yín lọ fún yàn lóyún ẹ ṣe sùúrù. Orí ọmọ ló ń pọmọ wáyé. Ẹ ṣe sùúrù. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo á yàn àgàn. Tí ẹ bá ti rí bẹ́ẹ̀ àdúrà ní kẹ́yìn náà kún fún kẹ́ẹ̀dẹ̀ máa gbégbèsè kẹ́ máa ṣèwádìí gbogbo ọ̀nà tí mo wo fídíò kan lẹ́jọ́ mẹ́ta yìí. Yíbò ni wúmà yẹn. Ọmọ mẹ́rin ló tẹ̀lé ṣé kìí ṣe ọmọ mẹ́ta àbí mẹ́rin ló bí? Ó náà sọ fún un lọ́sibítù pé òun ò lè bímọ mọ́. Ó lóun ti fẹ́ lọ para òun. Kọ́nà tó wá ṣe tóun ó wá bí ọmọ mẹ́ta àbí mẹ́rin ló bí. Online náà ló wà Yíbò ni máa ń wẹ̀ ó ní 7 years. Ẹ̀yin tèmi tẹ́ bá ń wò 7 years lónà ti máa rí pé ibùgbọ́ àwọn fámìlì ọkùnrin ti sọ pé kí ọkùnrin lọ fẹ́ yàwó ìtọ́tọ́nà máa ń ṣe ń kọ́ ọmọ tó bí ju 2 ojú 3 lọ. Ẹ má jẹ́ kí a máa torí eré ká fi ọ̀rọ̀ ṣú ara wa wò. Tí ẹ̀yin náà bá bímọ ọkùnrin tó níyàwó tó wà lé ọkọ ohun tí ìyàwó wà lọ́dọ̀ ẹ̀ ọdún kìíní ọdún 10 ìyá sọ fún ọkọ pé tún lọ síwájú bóyá Ọlọ́run lè ṣe ń bẹ̀ bọ́tí lédì yìí wọ́n ò tí ì pẹ́ rárá tán fẹ́ra wọn. Kò tí ì pérò pé ìtò ọdún 2 tán fẹ́ra wọn tán ṣègbéyàwó kí ló ń jo lára tó fi lọ dáná sun ọkọ ẹ̀ olóńgbò pé kì í ṣe èdè ayé ò ní mèmí àti yín ẹ̀yin tẹ́ ń wò mí. Èdè ayé ò ní mú ọmọ wa a ní sunkún lórí ọmọ. Ọ̀rọ̀ ọmọ yẹn kì í ṣe lásán o, kì í ṣe lásán. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ nírú pọ́blẹ́mù yẹn ṣe sùúrù o. Orí ọmọ ló ń pọmọ wáyé o. Tọ́kọ ẹ bá fúnyàn lóyún má bọ́kọ ẹ jà. Tọ́kọ àwọn ọkùnrin bá dẹ̀ ti ṣe kí ni wọ́n máa ń bẹ̀rẹ̀ tọ́kọ ẹ bá ti bẹ̀ẹ́ gbà sí lẹ́nu nínú ìgbìyànjú tó bá gbìyànjú tó dẹ̀ ń gbàdúrà orí ọmọ tí wọ́n bí síta yẹn á tún pọ̀ ọmọ títì ẹ̀ náà wáyé. Ṣùgbọ́n àwọn ọkùnrin bàjẹ́ kinní kan ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbọ́ mi
tó bá ti wá lọ ṣe kinní yẹn níta wọ́n máa kanra mọ́yàwó ilé, nǹkan tó máa ń fa wàhálà nìyẹn o. Wọ́n máa kanra mọ́yàwó ilé. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ara wa iná ẹ̀jẹ̀ ló ń flow lára wa. Nígbà tó ti fún yàn lóyún tó ti bímọ titi ẹ̀ síta, irú obìnrin yẹn ìgbẹ́ gan ló yẹ kó wá máa kẹ́ jù. Ìgbẹ́ nǹkan tí ò tiẹ̀ nídìí gan. Even nǹkan tó bá lówó tọ́lọ́run bá ṣe ẹ́ ní kí ẹ níkẹ́ ọlà ọkùnrin yẹn. Nígbà tí ò bá ní mọ́tò tọ́lọ́run kẹ́ ẹ ra mọ́tò fún, kó o tù lójú, kó o dẹ̀ bá sọ̀rọ̀ pé má worry, ìwọ ìyàwó ẹni tí mo fún lóyún ní bóyá mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ ṣe kejì ẹ o, ṣùgbọ́n mo mọ̀ pé nípasẹ̀ pé bó ṣe ní oyún tó bímọ ẹ̀wọ́ náà Ọlọ́run máa ṣe titi ẹ̀ bẹ́ẹ̀. Obìnrin wo ló máa gbọ́ yẹn tó máa lékun sí yín? Ṣùgbọ́n ẹ̀yin wá bàjẹ́ gbẹ́ lẹ́ máa jà ṣé irú ọkùnrin tó bá ṣe irú ẹ̀ ẹ̀mí ẹ̀ léwu, obìnrin máa pa ẹ́ dànù. Àwọn obìnrin ní wọn bá ti ro nǹkan wọn ò fẹ́ kọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ó fún yàn lóyún, mò ń wù ẹ́, o tún wá bẹ̀rẹ̀ sí ní bú mi. Tó bá jẹ́ ẹ̀yin náà ẹ̀ ronú. Àwọn míì wọn ò ń ro ẹ̀yìn. Wọ́n bá ti ro straight bí àwọn bí mọ́là ṣe máa ń ronú, làwọn náà ṣe máa ń ronú. Kò yé yín bí mọ́là ṣe máa ń ronú. Mọ́là wọn ń ronú, wọn ń ro owó ọjọ́ iwájú, nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí náà máa ń rò. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin míì ṣe máa ń ronú. Tó mo fọlọ́run bẹ̀ yín, ilé wa ò ní dàrú, ọ̀nà wa ò ní dàrú, ògo wa máa búyọ, ìràwọ̀ wa máa tàn káàkiri ayé. A ní bọ́ sọ́wọ́ Boko Haram o. Boko Haram ò ní pa wá o. Fúlàní darandaran wọn ò ní pa wá o. Yorùbá lè ṣọ̀tá dẹ̀ ń dúró dènà lágbára Ọlọ́run á bá láyé àti àyè wa o. Ẹ ṣé o. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Kẹ́mi Ìpáàrọ̀ orúkọ tèmi jẹ́. Ẹ bá fẹ́ pè mí fún aṣọ jewelries o, turban ni o, scarf onístone ni o, ẹ fẹ́ ṣe àgbo ni o, nọ́mbà mi WhatsApp number only 08022111530 08022111530. Ẹ ṣé, ó dàárọ̀.